wa olórí ìpèsè gbogbo yín là ń pè o ládìgbòdì ni ẹ máa jáde bọ̀ ẹ wá báwọn ṣe ẹ̀yẹ fọ́kọ̀ ọ̀hún ìyá wa olórí Ẹlẹ́gbẹ́dá ìyá wa níkẹ́ band ìyá wa Stanley band olóyè wa bí náà ni. ẹ máa bọ̀ lẹ́pẹ̀ẹ́ báyẹn súnmọ́ bí ìyá wa Adimoj ojú òní tì í inú mi dùn gbogbo wa náà la mọ́ra wa ibi oríire náà sì láti máa ń pàdé ní agbára Ọlọ́run sẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ dúró yìí wọn àní kúùpù ọmọ bá wa ní. Amina. má fi máìkì ẹ̀ ṣàyẹ̀ olùkọ́ àwọn èèyàn ṣe ọlọ́mọdé ká kúùpù ọmọ bàbá wa ní. kò mọ̀ sí tó ó gba owó fáwọn ọmọ kan lórí program nínú àwẹ̀ ẹni tó bá tẹ̀lé program ẹ̀ ra àwọn ọmọ méjì kan báyìí tí wọ́n sick tá à ń gbowó fún wọn wọ́n fẹ́ gbé wọn travel out ọmọ bíi ọmọ ọdún méje mọ́kànlá ni wọ́n àwọn ọmọ yẹn wà wà òkè rárá tẹ̀gbọ́ntà búrò ni wọ́n ẹ̀ bọ́ọ̀lù program yẹn ọ̀kan náà ọmọ yẹn jáde láyé láàárọ̀ àná Ọlọ́run jọ wọ́n fi náà ọmọ ju wọn lọ́rùn ẹ dákun ẹ ṣàbí àdúrà dáadáa. Now bàbá olóyè nǹkan méjì la fẹ́ bá yín ṣe a fẹ́ bá yín dúpẹ́ lákọ̀ọ́kọ́ àdèmá sanwó yìí Sẹ́ríkì Àdínní Hajj Muhammadu Jami Animashaw Sẹ́ríkì. Orúkọ tó bá sọ̀yàn ìyẹn gbọ́dọ̀ máa lápá lára èèyàn ni ẹni bá sọmọ rẹ̀ ní bẹ́ńsìn yóò kù sìgá gbẹ̀yìn ayé rẹ̀ Ọlọ́ládé Animashaw wọ́n bọ̀ sí orúkọ yẹn àwọn orúkọ yìí yẹn ó ní ìtumọ̀ tọ́ba ní Jamiu kí ni ìtumọ̀ Jamiu ẹni tó kó oríire jọ Presi international ẹ máa bọ̀ báyìí Ìyálékùé ẹ máa bọ̀ báyìí Ọlọ́ládé tọ́ba ní Ọlọ́ládé Mr Money náà ń pè bẹ́ẹ̀ tọ́ba wa sọ wípé Animashaw ẹni tí o fi ṣe láti ẹ̀dọ́ síbí náà láwọn àfáà torí pé agbára tá a fẹ́ gbà abẹ́ máa gbà látọ̀dọ̀ àwọn àfáà gbogbo ẹ̀ tó bá ti ní káfá àbáwò gbádùn ní. Ó lè léwa orí ó lè léwa níbi orí. Náà Saoty Arewa ó ní oore ní bí ẹlẹ́wà dé náà oore ní àwọn ọmọ pé bẹ́ẹ̀ ni ká tó sáré lẹ́yìn àmọ́ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lè wá. Ó yá bí ẹlẹ́wà dé náà oore ní ẹ̀mí lágbà oore ní àwọn ọmọ pé bẹ́ẹ̀ ni ká tó sáré lẹ́yìn àmọ́ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lè wá. Oore ní owó tí mo fẹ́ gbà lówó iye Alhaji Animashaw yàwá Honorable Ẹ̀mílágbà òkè yín púpọ̀ ojú òní tì í Alhaji Animashaw mo fẹ́ gba 2 million naira. Ya, alhamdulillah. Ṣé ẹni tó bá mọ iye owó ní òmò owó rẹ̀? Bí mo ṣe kéré tí mo wà níwájú yìí, owó tèmi náà fún àwọn èèyàn during this Ramadan. Wàláhì, ọlọ́run kan tí mo sọ. And I gave out, mo sọ fún MC Olúọmọ nígbà tó wà lórí program ní àárọ̀ àná. I gave out 32 million naira. Láti day 1 to day 29.
I gave out 32 million naira with full evidences. Gbogbo ẹni wà lórí tẹlifíṣàn báyìí. Ṣẹ́rẹ́ yìí tẹ wà bí báyìí, mo fẹ́ ṣàdúrà kan fún yín o. Bẹ́ẹ̀ fi jáde láyé. Wọ́n ní kókò ní wá bá yín lé. Ẹ ṣàmì àdúrà dáadáa. Pẹ̀lẹ́sì ẹ̀ka àbọ̀mà. We are going to 2 million naira and this is 200,000 naira. Ẹjọ́ ìlú ló kù. Ó kù 1.8. Ó dẹ̀ máa gbé láṣẹ Ọlọ́run. Ó dà torí lárúgbòdì tó jẹ́ àbúrò mi àgbà tó lè ká mi rà. Ẹja ṣe 1.5. Ẹja ṣe 1.5. Oya, bismillah. Oya, mo ní 1.5 ẹ̀yẹ́ 500. Ẹ lè nájà pa o. My president, we are going to 1 million naira. Shall we try? Shall we try? 2 million, 1 million, move there. Oya, bismillah. I'll 1 million. You never for 1 million. Owó atẹ́gùn rẹ̀ mọ́. Lábẹ́ ti kì í já wálẹ̀, àti bá já wálẹ̀, ẹni bá bẹ̀rẹ̀ ayé àyè, ẹni bá parí ẹ̀ 2025 yìí kó tó parí oore tí wọ́n kàn Ọlọ́run bá mi ṣe fún un. Kí ni àyà náà? Wàrà fana hu. Ṣé ọ̀pẹ ti ga? Ẹ sì máa ga sí ni. We are going to 1 million naira. This is 200,000. Ó kò 800. Ó yá bismillah. Pẹ̀sì ìlú lẹ́wọ̀n fún wa. Ẹ má lísítì sí ìlú lẹ́wọ̀n fún wa. 500,000 naira. Ẹ gbọ́dọ̀ tó bí. That is 700,000. Ó kù 300. Pẹ̀sì kí lórúkọ pẹ̀sì gbọ́dọ̀? Abiodun Balikis. Babájọ. Èyí ni máa ń jẹ́ Balikis kó má ní láárí. Ọbabìnrin. Tomorrow is your birthday and I wish you long life and prosperity. May Almighty Allah bless your new age. It is over between you and failure. It is over between you and sadness. It is over between you and sudden death. It is over between you and poverty. Masha Allah. In Almighty Allah's name I pray. Amen. 500,000 naira. Malu, 700,000. 300. Oh yeah, bismillah. The second come up to 1.5,000. Consumer come up to 1.5. 800. Oh yeah, bismillah. Olórí aṣọ̀gbọ́n. Òjá lórí aṣọ̀gbọ́n yẹn. Customer wa tipẹ́tipẹ́ ni wọ́n. Olórí aṣọ̀gbọ́n ó yá. 100,000 naira. Ó di 900. 900. Alájà Nura to 1,000 naira. Ó jẹ́ 950. Princess 20,000 naira. Ó jẹ́ 970. Yeah. Ó yá. Àwọn tí wọ́n ń dárúkọ yẹn ẹ máa lọ bá mi fún wọn lákàntì lẹ́yọ kọ̀ọ̀kan. Ìyábọ̀ ilé ẹrù dà. Ilé ẹrù dà àtijọ́. Ẹgbẹ́ ló tún ṣe kọ́ o. Brother ló tún wá ṣe kan. Ìyá mi ìlú lẹ́fọ̀ọ́. 50,000 naira. Ẹ máa fún wọn lákàntì. Ẹ máa fún wọn lákàntì. Ó dè ló bá yẹn. 970 plus 50,000 naira. Ó di 1,30,000. 5,000. Fadila to Sheikh Mukhtar. Sheikh Mukhtar. Ibrahim Adimot. Gbogbo àwọn tó ẹ̀mí lágbà 20,000. Ẹ jọ gbogbo àwọn tó promise owó yẹn. Akramakumullah. Ẹ jọ gbé ní tó gba àkáǹtì yẹn. Olórí aṣọ́gbọ́n ya owó àdúrà ti wà. Ojú òní tí yẹn lágbára Ọlọ́run. Owó àdúrà fọwọ́ mẹ́tì lọ. Lárígò. Èèyàn mi lárígò. Kọ́sítọ́mà dáadáa ni. Olórí aṣọ́gbọ́n ojú òní tí sísá mi. Ẹ ti kó àdúrà wa. Bẹ́ẹ̀ owó àdúrà báyìí ní sìn 1 point something million ni. Ẹ̀jẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí 80,000 naira ń bẹ̀.
yàtọ̀ sí káàṣì tó wà nílẹ̀ kò dẹ̀ ní dá bàbá tó pẹ̀rẹ̀sì ló pẹ̀rẹ̀ mi sí 500 kékeré nìyẹn pẹ̀rẹ̀sì lájàbà kíyèsí ó yẹ fún àwọn àbá mi wo láwọn mísọ́nà àrífòbìlà ẹ fún ọ lówó láwọn mi àfikà àfà àbíkọ́ lọ́n ṣàánú àfà o olúwa o abẹ nínú àánú ẹ má ṣe wá láàbà tí mo retí òde kó tó jẹun. Amina. Sheikh Ibrahim mo bá yín dúpẹ́ bọ́lọ́ bá yín dúpẹ́ bá yín dúpẹ́ èmi náà bá ara mi dúpẹ́ bá ara mi dúpẹ́. Olúwa gbà mí kalẹ̀ lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ajá wa gbogbo àwọn tí wọ́n promise wọ́n yẹ ẹ bá wa fún wọn ní account number ẹ jọ̀ọ́ wọ́n fún wọn ní account number àwọn ọ̀rẹ́ wa kan ṣòde lọ́dún kan mufti nàbẹ mufti ẹlẹ́ẹ̀kẹta 1 million ọ̀rọ̀ 15 years ẹlẹ́ẹ̀kẹrin 1 million ẹlẹ́ẹ̀ka bíyẹn bí bẹ́ẹ̀ wà wá 1 million. Akara makomola. 100,000. Hold on.